Hello, 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 ẹ̀yin èèyàn mi. Nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn, bẹ́ẹ̀ náà sọ. Lọ́ bá ní ọ̀tá rí gbọ́, àtúgbọ́ yẹn sì. That is aproko number one. Àìmọye aproko la máa fún yín láti fi kọ́gbọ́n àti láti fi update wa. Ṣé rí Naomi tá à ń sọ yìí? Spirit ni o. Spirit ni Naomi. Gbẹ́jú abẹ̀bẹ̀ sókè sí gbàgbà, ibi pẹlẹbẹ ló máa mú, ló máa fi máa lélẹ̀. Bẹ́ẹ̀ ni, ní nǹkan tá a gbọ́. Wọ́n ní Naomi lọ sí, lórí Naomi ó lọ sáàfin. As usual now. Kò dẹ̀ wọ́n ń bẹ kábíyèsí. Kábíyèsí ń lọ sọ́dọ̀ òun náà dẹ̀ wá sọ́dọ̀ kábíyèsí. Torí ó ti dé egungun ẹja sí gbogbo wọn lọ́rùn. Kò ṣeé gbé mì. Bẹ́ẹ̀ ni. Kí bá ṣe kékeré. Wọ́n ní bó ṣe dé bẹ̀ báyìí gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń fast. Wọ́n ló fast dé bẹ̀. Ó dẹ̀ dé bẹ̀ ó ní, òun mọ̀ pé òun máa bá fruit ní ọ̀dọ̀ kábíyèsí. Òun ò lè ṣe tó kábíyèsí ò lè ṣe kó má jẹ fruit. Wọ́n dẹ̀ ní ó ṣí fridge. Ó fẹ́ jẹ fruit ṣá. Ọmọ maid yẹn ṣá bá ṣe gbogbo pọpọ ṣìṣe. Wọ́n serve gẹ́gẹ́ bí ìyàwó ọba olórí láàfin. Wọ́n ní bí maid yẹn ṣe sáré dé bẹ̀ báyìí. Bó ṣe ṣàṣàjù tó ṣe gbogbo tó ṣe. Wọ́n nígbà tó dẹ̀ fẹ́ rí pé, kíní yìí wọ́n dẹ̀ ti ṣe kí. Pé ọmọ yẹn kò ṣá mọ̀ pé ṣá ṣe ṣá. Wọ́n ní bó ṣe ṣe. Wọ́n ní bí ọmọ yẹn ṣe wá ní kí kábíyèsí má jẹ ìyàwó pé kí olórí Naomi kó má jẹ fruit yẹn o. Kí ló dẹ̀ dé? Kí má jẹ fruit. Ṣé bí kábíyèsí ló ní? Ó ní kó má jẹ. Torí wọ́n ti ṣe nǹkan kan sínú kíní yẹn. Ó ní wọ́n poison ẹ̀ pé òun ò gbọdọ̀ parọ́. Pé wọ́n poison ẹ̀ pé tí Naomi bá, pé kò sí ní fruit tó ń rà síbẹ̀. At least kò sí ìgbà tí Naomi ò ṣe ní tó máa fi wá tán ní fi ṣe lálejò. Pé kó má jẹ. Bí kábíyèsí ṣe wá ní. Ṣé maid yẹn ṣé ó mọ nǹkan tó ń sọ ṣá? Ó mọ nǹkan tó ń sọ jáde lẹ́nu kó má jẹ kí ìyàwó òun má jẹ fruit. Ó ní wọ́n poison ẹ̀ pé kó má jẹ o. Ọmọ yẹn ò dẹ̀ wá jẹ lóòótọ́. Ni ọmọ yẹn wá sọ pé tó wá pé òun parọ́ ni. Pé kán fún àwọn nǹkan tó wà ní ààfin. Bí àwọn ajá àti nǹkan kan that is domestic yẹn pé kán fún. Kábíyèsí ní ńlá. Níbo lẹ ti rí domestic tẹ fẹ́ fún? Ẹ fẹ́ fi nǹkan tí wọ́n fi poison sí. Pé ìtàn ṣe ń jọ yẹn pé ó pa ajá kan. Ìyẹn ìtàn fún ìyá onífá nígbà kan. Tọ́ ní kí pé Ashley ló lọ fi òògùn sínú oúnjẹ ìyá onífá. Ìyá onífá dẹ̀ jẹ tán aṣọ ńgbà kan. Tí ìyá onífá ń rẹ́rìn tó ń jẹ nígbà tó jẹ tán. Lọ́ bá ní kán fún ajá ní kíní yẹn. Wọ́n ní ajá yẹn dẹ̀ ó pàpà kú ni o. Pé láyé ẹ má fún anything tẹ suspect ẹ má fún domestic o. Bọ́n ṣe wá ní kan bí kíákíá kábíyèsí wá lọ pé ìyá onífá. Wọ́n ní kó tètè wá sáàfin pé nǹkan kan ń ṣẹlẹ̀. So lọ́rọ̀ kan ṣá Naomi ò jẹ kíní yẹn. Wọ́n ní tó wá pé Naomi lọ jẹ kì í ṣe ìta àsọ yìí làbá sọ pé bet. Ọlọ́run Naomi kò ní ever jẹ́ kó kó sí trap àwọn aṣebi wọ̀nyí, àwọn ẹni ibi wọ̀nyí. Ṣé mọ̀ pé torí ẹ̀ mo ṣe ní spirit ni Naomi. Kò sí bó ṣe lè ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà. Ibi pẹlẹbẹ náà ló máa mú. Òfo náà máa mú. Òfo pátápátá náà máa mú títí ọjọ́ ayé wọn. Títí tó máa fi parun. Because Bíbélì sọ pé ẹni tó bá wí tó bá wà ròkè pé yóò sì parun lójijì. Yes, wọ́n ló máa parun lójijì. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi. Nǹkan ń bẹ o. Wọ́n ní before you know it.
pé bọ́n ṣe ya da fruit yẹn tó ń da gbogbo ẹ̀ lẹ̀ nìyẹn. Bọ́n ṣe da fruit lẹ̀. Kí ìyá onífá tó dé o, wọ́n ní fruit ti ń di coloured. Before you know it, ó ti ń dúdú, ó ti ń di dúdú, ó ti ń dúdú. Kíákíá gbogbo ẹ̀ tẹ̀ dúdú pé ó ló kàn kan dúdú pé ìyẹn fruit tí Naomi bá jẹ síkùn. Tọ́lọ́run ọba tó ní wọ́n ní bí pẹ́pẹ́yẹ bá jókòtà, omi ló máa fi ṣu. Bẹ́ẹ̀ kó bá ti ẹ̀ wulẹ̀ jẹ́ rárá léwu kó fẹ́ fi ṣu omi. Wọ́n ní bí Ọlọ́run ṣe máa kó Naomi yọ nígbà gbogbo nìyẹn. Lọ́ bá ń sọ fún girl yẹn, ìyẹn maid pé, báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe mọ̀? Ó ní wọ́n poison ẹ̀, pé òun sọ pé wọ́n poison ẹ̀. Wọ́n ní bí màmá kò pẹ́ náà bí ìyá onífá ṣe dé ni. Ló bá ní, nǹkan báyìí. Ìyẹn ní pé poison yẹn pé kì í ṣe ọkùnrin ló ṣe. Ẹ mọ̀ pé ọkùnrin ló máa ń ra nǹkan, ló máa ń ṣe gbogbo ẹ̀ fún kábíyèsí. Wọ́n ní kì í ṣe àwọn ọkùnrin ló ṣe, pé obìnrin ló lọ ṣe kíní yẹn nínú fruit yẹn. Wọ́n ní àwọn obìnrin náà ṣe síbẹ̀. Àwọn obìnrin náà ṣe síbẹ̀. Wọn ò dẹ̀ sọ fún wọn fi yé wa o pé lágbájá àbí tẹ̀mẹ́dù torí kúùkù ọkùnrin ló ń ṣe oúnjẹ fún kábíyèsí. Ọkùnrin ló dẹ̀ ń lọ sọ́jà. So báwo ni carelessness ṣe jẹ́? Báwo ni èèyàn ṣe tiẹ̀ máa wà nílé ẹ̀? Mélòó lolú ẹ fẹ́ careless? Ẹni mélòó ló fẹ́ sá fún? Ẹ rí pé kábíyèsí wà nínú, wọ́n ní wọ́n sọ pé tí kábíyèsí, wọ́n ní ìyá onífá sọ pé wọ́n poison ẹ̀, pé wọ́n mọ̀ pé kò sí ni. Gbogbo nǹkan tó wà nínú fridge yẹn, kò sígbà tí Naomi ò ṣe ní wá. Kò sígbà tí Naomi bá máa wá, ó gbọdọ̀ mú nǹkan jáde nínú fridge pé torí Naomi náà ṣe wọ́n fi poison sínú àwọn kiní yẹn. And again, nǹkan ń bẹ. Wọ́n ní bí Naomi ṣe wà yẹn, bí kábíyèsí ṣe wà yẹn, tí Naomi bá jẹ, ó máa affect ẹ̀. Bẹ́ẹ̀ tí kábíyèsí ṣe wà yẹn, pé tí kábíyèsí bá jẹ kò lè affect ẹ̀. Wọ́n ní torí ó ti bàjẹ́sára ẹ̀ ti wà lára kábíyèsí. Torí pé kò sí ohun ìjà olóró tán lè ṣe sí ọmọ Ọlọ́run tó máa pa lára. Gbogbo ẹ̀ náà ni kábíyèsí fi jẹ ọba sára. Àwọn ọba yẹn, gbogbo àgbáyé, àwọn ọba, a lè fi wọ́n wé o. Torí gbogbo àjẹsára láyé àti lọ́run ló ti ṣe sí wọn lára. Kò sí nǹkan tó máa pa wọ́n lára. Wọn ò lè poison wọn tó máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n pé Naomi ó lè lọ jẹ́ gẹ́gẹ́ tí wọ́n ò mọ̀ pé Naomi ó gbéná rù. Iná fire ló ń bá lò. Ẹ̀mí mímọ́ ti gbin ara ẹ̀ sínú Naomi. Ẹ wò lọ́nà àrà lọ́nà ìyanu. Ẹ mọ̀ pé poison tó wà lára Naomi ó ju ti poison táyé lọ. Ẹ̀yin èèyàn mi ni mo ní kí n gbé wá sétí ìgbọ́ wa o. Pé kí ẹ máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Pé wọ́n ní tí bí pẹ́pẹ́yẹ bá jókòtà, omi ni ó máa fi ṣu. Bẹ́ẹ̀ ni, pé kò sí ohun ìjà olóró tán lè ṣe sí Naomi tó máa pa lára. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi love ẹ̀. Ẹ ṣé gan. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo àlùbáríkà lẹ máa fi máa mú. Ó sì máa ṣe rere fún gbogbo àjọ ayé wa. Jésù Kristi, ẹ ṣé gan. Ẹ fi ń tẹ́tí sí wa. Bye.